Africa Content TV. Báwo ló ṣe rí lára nígbà tẹ́ padà pé ọkùnrin yóò sí lára wọn? Inú mi bàjẹ́ nígbà tí mo gbọ́ pé ọkọ mi Ọlálẹ́yẹ John Ọláyínká kò sí lára wọn tí wọ́n dá sílẹ̀ wọ́n di 10 nínú oṣù tá a wà yìí. So ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi nítorí pé kò sí ọkọ mi nínú wọn. So ẹ̀bẹ̀ tí mo wá ń bẹ ìjọba ni pé kí wọ́n jọ kí wọ́n dákun wọ́n release òkú ọkọ mi fún mi. Then ó ní ọmọ mẹ́ta tó fi sílẹ̀ sáyé lọ. Ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ wọ́n ni wípé kán ràn wá lọ́wọ́ lórí àwọn ọmọ yìí, lórí education wọn. Then èmi tí mo jẹ́ ìyàwó rẹ̀, àwọn náà ni ẹni tó ń tọ́jú gbogbo inú ilé. So mo rọ ìjọba kán ṣàánú wa lórí nǹkan tí wọ́n bá lè ṣe fún wa, kán fi ràn wá lọ́wọ́. À ń kà lórí amóhùnmáwòrán àti lórí íńtánẹ́ẹ̀tì pé gbogbo àwọn tí ó lùzì èèyàn pé wọ́n ní kán fún wọn 50 million naira. Ṣé ẹ ti gbọ́ pa yẹn? Rárá o, mi ò gbọ́ nǹkan kan lórí ẹ̀. Nǹkan tá a kà ní àti ẹni ká sọ fún yín. Rárá, wọ́n gba owó yẹn, a gbọ́ nǹkan kan lórí rẹ̀. Ok. Àwa ní ìgbàgbọ́ pé tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n á pè yín, wọ́n á sọ fún yín. Ṣóyè yín mà, àmọ́ ẹ̀mí ò tówó. Àbí báwo náà ṣe ń sọ? Owó ò tó ẹ̀mí, ẹ má bínú. Owó ò tẹ́mi o, owó ò tẹ́mi. Ọlọ́run á wà pẹ̀lú yín. Ẹ pẹ̀lẹ́ mà, ẹ jọba. Ní àárín ọjọ́ tí wọ́n fi wà ní àhámọ́ yẹn, báwo ni wọ́n ṣe ń survive? Báwo lẹ ṣe ń jẹun? Ó nira díẹ̀. Ẹ̀yin nìkan àtàwọn ọmọ mẹ́ta. Àwọn ọmọ mẹ́ta. Ṣùgbọ́n Ọlọ́run ló ń ṣàánú wa. Kò rọrùn rárá.